ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. ẹ kú dédé àsìkò yẹn lólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Oge Òrìntẹ́ àti bàbá àlùbáríkà òbídà ní ìlú Ìgbòdú lórí ètò lẹ́nu kí la gbé wa fún ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣọ́ wa lọ́sẹ̀ tó kọjá tí a tún padà ní ọ̀sẹ̀ yìí àwa la màmá wa ẹ̀yin náà la màmá bá lórí lágbára Elédùà bàbá àlùbáríkà wa ń kalẹ̀ bí ẹ̀jẹ̀ kan bá wà kí àwọn ará ilé bá bá o dá ọmọ nìyẹn bàbá ní Ìgbòdú àlùbáríkà wà nọ́mbà 1 Ọlọ́run ni bá káwọn ará ilé. àdúpẹ́ Yèyé Oge àdúrà yẹn á gbà ẹ̀ní lọlẹ̀ ẹ̀rà ànúgbà àti gbogbo ojú tí ń wò àti olólùfẹ́ wa kiri àgbàlá yìí. àmín bàbá agboolé fújì là ń lọ lẹ́nu pẹ̀lú awuyewuye tó ń ṣẹlẹ̀ gbàgbós àwọn olóyìnbó máa ní gbàgbós wọ́n ṣe ń gbá bí ló ń gbà ọ́ ṣùgbọ́n èyí tó wá ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ni èyí tí Òṣùpá sọ Saheed Òṣùpá tó dé láti ìlú òyìnbó lẹ́nujọ́ mẹ́ta yìí ó ní nínú fújì ó ní ànábì wà ó láwọn sàábé ànábì náà tún wà pẹ̀lú ó wá ní ṣùgbọ́n àṣírí kan wà táwọn ẹnìkankan ò mọ̀ nínú fújì ó ní ànábì mẹ́rin péré ló wà nínú fújì ẹ̀ẹ́dì mélòó ló pé ó ní ẹ̀ẹ́mọ́ bó ṣe dárúkọ wọn ni ó ní Barrister ó lóun lára òun Òṣùpá ó ní Pasuma ó wá ní PK Force ìyẹn Òbésèré ó láwọn márẹ̀ẹ̀rin yẹn ní ànábì ó wá níṣẹ́ láwọn tó kù àti K1 o àti Àyùbá o àti wẹ́wẹ́ o àti Kọ̀líńtì o gbogbo wọn pátápátá ó ní sábẹ́ ni wọn tí ànábì tún wà ní ṣé ìbí òjíṣẹ́ Ọlọ́run ànábì tún wà ní fújì. ó dà bẹ́ẹ̀ ṣe rí ọ̀rọ̀ yẹn ẹ rí i pé níjọ́ tí ẹni àfáàkànṣe wá sí pé béèyàn ò bá jẹ́èyàn kò lè jẹ́èyàn ẹ gbọ́rọ̀ yẹn wá mo ní ọ̀rọ̀ wọnú ọ̀rọ̀ ni kò rí bẹ́ẹ̀ kì í ṣe pé èèyàn jíjẹ ló wí bí è ṣe pé ara èèyàn lèèyàn ó ti jẹ́èyàn kò ní gbọ́rọ̀ yẹn sí lọ́jọ́ náà nù àbí bẹ́ẹ̀ kọ́ ni mo ṣe sọ. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n sẹ́rí léyìí tí ó sọ yìí òótọ́ wà ń bẹ òótọ́ wà ń bẹ sẹ́rí èèyàn máa ń báṣẹ́ kan dáàyè kan tó di ànábì Ọlọ́run lèèyàn ò lè di ààrẹ wa yìí nígbà tó sọ pé òun dìbò òun di president o téèyàn bá di president kò lè sọ pé òun dìbò òun dọ̀lọ́run ṣẹgẹ́tì ọ̀rọ̀ mi lórí president yẹn yóò ṣe é fúngbà díẹ̀ yóò tó bọ́lẹ̀ òun náà tó wòran ṣùgbọ́n ọ̀rọ̀ iṣẹ́ ànábì gẹ́gẹ́ bí iṣẹ́ àdára ẹni ni èèyàn lè wò bẹ́ẹ̀ kéèyàn ò pe rẹ̀ ní wàlíì Ọlọ́run tó bá báṣẹ́ débì kan pé mo ti di wàlíì Ọlọ́run èèyàn lè wò títí kó lóun ti báṣẹ́ débi ànábì Ọlọ́run ó lè wò ó bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe sọ yẹn kò tí ì sì sọ lójú èmi torí téèyàn bá wo ohun tó ti ṣe mo sọ̀rọ̀ kan mi ò ń kẹ́ nìkan lẹ́yìn o mi ò sì tẹ̀lé àbòsí
ní ọjọ́ kan Alhaji Raji Owó ní Kókó olórin ni, olórin alápàlà ni. Bàbá yẹn wá pè mí, ọmọ òun wà nílùú òyìnbó, wọ́n sì ń gbé olórin lọ bẹ̀. Olórin tí ń gbé lọ bẹ̀ yìí Pasuma ni. Pasuma náà ọmọ gbọ́rọ̀ yìí, òun sì fẹ́ kó tà lọ́hùn, wọn ò fẹ́ kọ́ ọmọ wọn ṣọ́ọ̀tì, wọn ò fẹ́ kí Pasuma náà ṣọ́ọ̀tì. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi báyìí torí òun lè bàbá àwọn méjèèjì ní kí n máa gbàdúrà fún olùdá. Bàbá yóò rí bẹ́ẹ̀. Ń bò di bí ijọ́ kẹta, bàbá Owó ní Kókó dé. Ó wá ní Pasuma fún rẹ̀, ó wá ṣe ọ̀rọ̀ kan sínú fídíò. Bàbá wa play hàn mí, òun náà gbọ́ báyìí, òun ló mọ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn pé ǹjẹ́ wọ́n rí i pé kó ọmọ olórin kó tó máa gbé olórin bọ̀ wá sórílẹ̀-èdè kan, ibẹ̀ yẹn máa kọ yọyọ, ó máa dùn, ó máa ṣe. Pasuma fún rẹ̀ ló sọ̀rọ̀ yẹn o. Bàbá yẹn wá play kíní ẹ̀ hàn mí, wọ́n á ní mo ní ọmọkùnrin yìí dẹ̀ appreciate. Kí ni mo wí? Ó mọ rírì nǹkan tí ọmọ tẹ̀yìn gangan tó ṣe fóun, pé tó ń gbé òun bọ̀ wá sí travel, tó dẹ̀ jẹ́ pé ọmọ olórin lòun náà, tí ò ní bàbá òun ló ń bọ̀, tó jẹ́ pé nìyẹn ló ń bọ̀. Bàbá náà tó wá mọ rírì, ṣẹ́mọ̀, ìwà dáadáa níran. Kí ni mo wí? Ìwà dáadáa ó níran. Tí ó bá jẹ́ pé ìwà dáadáa níran, bàbá yẹn wá sọ fún mi pé ká bẹ lọ́hùn fún wọn o, kó má ṣọ́ọ̀tì o, kó má ríjà o, kó bẹ́ẹ̀ má dàrú o. Bẹ́ẹ̀ ni ọmọkùnrin òun wá láàárọ̀ ọjọ́ ọ̀nà wá tó sẹ́ǹdì kìíní yẹn sí. Ó wá sọ pé kẹ́ ẹ máa wò ó pé kó jẹ́ pé ọmọ olórin ní tó ń gbólórin rìnrìn àjò. Ó ṣàṣọ àwọn ọ̀rọ̀ yẹn Pasuma yẹn sọ, ó fi kín bàbá yẹn lẹ́yìn. Òun náà máa gbọ́ báyìí o, mọ́jà gbò sí nínú ọ̀rọ̀ mi, níbi ìbá sì rí ní mọ̀. Ọmọ bàbá Alhaji Raji Owó ní Kókó tó ń gbé Pasuma travel yẹn, ìyẹn náà máa gbọ́ báyìí ní travel ìlú bí ó wà nílùú òyìnbó lọ́hùn. Tó abẹ́ lọ́hùn, Ọlọ́run ní kó rí bẹ́ẹ̀. Èèyàn máa mọ rírì oore ni, èèyàn dẹ̀ máa mọ nǹkan ni. Ọ̀gá gbọ́dọ̀ máa mọ rírì ọmọ iṣẹ́ rẹ̀. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi, ẹ rí i pé olórin kan ó kọrin nígbà kan, ọ̀rọ̀ làákàyè ló sọ ń jọ mo gbórin yẹn o. Ó ní Alhaji Barrister ó wá ń kọrin yẹn. Ṣé mọ̀ pé Alhaji Barrister yẹn ń pẹ̀lú Alhaji Kollington ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ ni wọ́n, iṣẹ́ kan náà wọ́n jọ ń ṣe. Wọ́n wá ní ẹni tá a gbé pọ̀n kọjá odò tó lòun dẹ̀wọ̀ pẹja. Kí ni mo wí? Bàbá yẹn sọ bẹ́ẹ̀ pé ẹni agbé pọ̀n kọjá odò tó lòun dẹ̀wọ̀ fẹsẹ̀ pẹja. Ẹni tó gbé tọ̀hún pọ̀n tó ń tọ̀hún wá jẹ́ káríà, kí ni kó òun fi gbogbo ara pa? Ṣé mọ̀ pé ọ̀rọ̀ ni? Kí ni mo wí? Ọ̀rọ̀ ni. Ẹni agbé pọ̀n kọjá odò tó lòun fẹsẹ̀ pẹja, ẹni ó wá gbé tọ̀hún pọ̀n tó rìn nínú odò yẹn gangan tó jẹ́ pé òun ló jẹ́ káríà, kí ni kó òun fi gbogbo ara pa? A jẹ́ pé kéèyàn lóun pa ìjòlá lódò nù. àbí kó pa ọ̀nì. Ọ̀rọ̀ náà sì ni. Tí Alhaji yẹn Saheed Òṣùpá yìí tó bá sọ bẹ́ẹ̀, bá Ànábì lòun níbi orin, ẹni tí ò bá kọ́ nǹkan kan lọ́dọ̀ ẹnìkan tó sì jẹ́ pé ẹ̀bùn Ọlọ́run tí ẹ̀ ní, bá pèrè l'Ànábì, ó wù nù. Ó ti rí pòǹdé gẹ́gẹ́ bíi pé òun ti kọrin d'Ànábì nù. Ṣé gbogbo àwọn tí wọ́n ń kọrin yẹn Ànábì Ọlọ́run náà làwọn náà? Èmi ti sọ bẹ́ẹ̀ rí pé wọn èsè èèyàn lásán. Màláíkà Ọlọ́run kan náà ni wọ́n, áńgẹ́lì Ọlọ́run kan náà ni wọ́n, torí kéèyàn tó sọ̀rọ̀ ìṣítí
lóríṣiríṣiríṣiríṣi. Fàṣáṣì àti Muyideen aṣọ tí wọ́n rí báwọn náà ṣe kí orin tiwọn bọ̀tà ànábì ni wọ́n fi kì. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó bọ́tí tó wá kú bẹ́ẹ̀ ni pé èèyàn máa wá wo ọ̀tún, èèyàn máa wò sí, èèyàn máa wo ẹni tó tara àwọn jáde. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi lágbájá báyìí ọmọọṣẹ́ mi ni o, lórí ibi tí iṣẹ́ tèmi náà ṣe tó tẹ̀lé mi òun náà ṣoríire o, tèèṣì náà ọmọọṣẹ́ mi ni o, òun náà torí ara ẹ̀ ó ṣoríire, òun náà dẹ̀ ń gbìyànjú. Torí ìjọ oníhìn tí ọmọ olórin Ìbàdàn yẹn Muri Thunder tó wà pẹ̀lú ẹ̀, ó ní wọ́n pè mí, wọ́n wá tó pè mí, bàbá ẹ bá mi ṣàdúrà fọmọ yìí, òun náà ń gbọ́ báyìí, òun fẹ́ kó ṣoríire, òun fẹ́ kó ṣoríire. Tẹ́ ẹ mọ̀ pé òun náà fẹ́ kó jẹ́ pé ẹni tó súnmọ́ òun kó náà ò ṣoríire ni. Téèyàn bá wo gbogbo irú ìwà yìí náà, ànábì Ọlọ́run ni òun náà ń gbọ́ báyìí o, wọ́n jà gbòòsì lọ́rọ̀ mi o, mo sì ní Ọlọ́run ó jò ó ṣoríire, Ọlọ́run ó jò ó ṣoríire. Téèyàn yẹn wà máa wò ó tọmọ yẹn náà kí tọ̀tún ọmọ ọ̀tún lọ́tún, kí tòsì ó mòsì lósì, kẹ́ ẹ mẹ̀gbọ́n kí wọ́n má búrò, torí Ọlọ́run ló fàlùbáríkà sí iṣẹ́ àgbẹ̀ ni. Kí ni mo wí? Iṣẹ́ àgbẹ̀ ni. Àlùbáríkà Ọlọ́run náà ń jẹ́. Ló wọ̀, àlùbáríkà Ọlọ́run ló wọ̀, iṣẹ́ àgbẹ̀ ni. Alágbèsì lálágbè ó jẹ́. Kódà bí alágbè bó bá ń kú private jet bíi ti èyí kan tó wà l'Amẹ́ríkà ń jọ sí, tó jẹ́ pé tí ń bá ń bọ̀ wá ẹ máa fi private jet wọ́n ní yóò wá tí bí èrò pọ̀ dé. Michael Jackson l'Amẹ́ríkà, ẹ wò bí èrò ṣe pọ̀ tó lórí ẹ̀. Táwọn míì bá ń wò rẹ̀ báyìí, tí wọ́n bá ń wò báyìí wọ́n ó sì máa sunkún. Wàláì tàlà mo rí tí wọ́n fi hàn mí pé ẹni yìí ni wọ́n ń wò ní o. Ṣé mọ̀ pé àánú Ọlọ́run ló wà lára ẹ̀, ìfẹ́ Ọlọ́run ló wà lára ẹ̀. Àwọn olórin àánú Ọlọ́run ló wà lára wọn o, ìdùnnú Ọlọ́run ló wà lára wọn o. Ẹlòmíín lè kówó tí ó fi jẹun kọ́nà fólórin o, àánú Ọlọ́run ló wà lára wọn o. Ẹlòmíín ò fẹsẹ̀ rìn lọ́bì kan, àwọn ó dẹ̀ máa gun ọkọ̀ ńláńláńláńlá, ìyàwó àtọmọ òsì. Ẹlòmíín á náwó títí á dẹ̀ bu àgọ́ owó ẹ̀ bá fi wì. Ó ní bẹ́ẹ̀ ṣe rí owó níná oníran, ahun oníran. Inú ẹ̀ mọ àwọn tí mò ń sọ wípé bẹ́ẹ̀ ṣe sọ wípé àánú Ọlọ́run wà lára àwọn olórin náà ṣe mo ní ẹlòmíín á náwó fólórin títí. Ṣe rí náà lèmi ọ̀kan náà là ń sọ, anáwó abọ́ àgọ́ ọwọ́ rẹ̀ àmọ́ sórí tó bá rí àwọn ọlọ́lá tí alágbe bá kì wọ́n kò sí tí wọn ò lè fún wọn, ṣùgbọ́n àwọn èèyàn fọmọ fólórin. Àwọn ọlọ́lá tó jẹ́ ọba. Ìgbẹ́ èèyàn kan fọmọ fún Barrister gbà yẹn. Níbo ni? Ọmọ fún Barrister ló wá ṣèkómọ ó dẹ̀ tó tún fún wọn ló tún fẹ́. Àwọn ọlọ́lá gbajúmọ̀ lẹ́kọ̀ọ́ bọ̀tì lọ́bẹ̀ bí àwọn ọba oníláwàní, àwọn ọba ilẹ̀ Haúsá, gbogbo sẹ́mọ̀ orúkọ yẹn làwọn máa wò, wọn ìwọ látọ́lọ̀ fún wọn. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó, orúkọ yẹn làwọn máa wò, ṣùgbọ́n Ọlọ́run ló yí gbogbo nǹkan padà. Obìnrin tó dáa, àwọn mẹ́ta kan bẹ wọ́n máa bẹ̀rù wọn láti fobìnrin fún wọn. Tí wọ́n bá fobìnrin fólórin, tọ́mọ bá ṣe dáadáa, tó bá bínú yóò kọrin bú ọ, yóò kọrin bú ọmọ ẹ̀. Kò olórin ò mọ kankan tó bá wọn, ṣùgbọ́n ṣe onímọ́tò wọ́n máa ń bẹ̀rù wọn, ọmọ ẹlẹ́ran wọ́n máa ń bẹ̀rù wọn. Wọ́n máa ń bẹ̀rù ọmọ ẹlẹ́ran o. Ṣùgbọ́n láyé òde òní, obìnrin tó dáa olórin ní ń wá, ní ń wó lórin. Obìnrin tó dáa onímọ́tò ń fẹ́, obìnrin tó dáa ẹlẹ́ran ń fẹ́. Ọlọ́run ti fi àlùbáríkà lẹ̀, orúkọ mi ti jáde sáyé kálukú. Káwọn náà wá máa fẹ̀lẹ̀ tọ́, wọ́n wá máa fẹ̀lẹ̀ gbé,
Aláàjì Pasuma tí wọ́n ní ó pè náà lánàbí, irú ìgbà tí yẹn náà gbà fáwọn bàbá yẹn tó ṣe tí bàbá yẹn náà dẹ̀ fẹ́ràn wọn bá lánàbí ni pẹ̀lú ìfẹ́ tọ́lọ́ ní káyé fẹ́ ànábì náà ni. Irú Òbésèré tó lánàbí ni tó bá jẹ́ pé owó ọ̀tí ẹ̀ pẹ̀lú bó ṣe rí ànábì náà nù. Tí Barrister tó bá ní ànábì náà ni ànábì náà ni. Tó bá ní òun gan ànábì lòun náà ànábì náà ni. àwọn tó kù tó wá pè ń sábẹ́ ń gan. Ṣé wá rí ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ yẹn ní tó fi wà àkàwé ló jura wọn lọ, àkàwé yẹn pọ̀ jù ó ní tẹ́gẹ́tì ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ dẹ̀ ni. Ṣé rí nǹkan téèyàn bá dálẹ̀ fún rẹ̀ tó dá ṣe fún rẹ̀ ó lè di ànábì ń bẹ. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi ẹni ọba tẹ̀lé sàábé ni mo gbà bẹ́ẹ̀. Kí ni ẹni mo wí? Ẹni ọba tẹ̀lé sàábé ni mo gbà bẹ́ẹ̀ pé nísìn gbọ́dọ̀ péra mi kódà àti ìtọ́ àfá mo sì wà nú ọmọ ilé kéwú torí pé gbàmọ́ láwọn bàbá tí wọ́n jẹ́ àfá wọ́n sọ̀rọ̀ kan jọ́ kan pé ìmáàmù kan sọ pé wọ́n la kọmọ́ lórí ibi tó ń báyé dé yìí ẹnìkan wá ń pò lóko wọn ò jẹ́ kí bàbá àgbàlagbà yẹn ó rí tòṣe bí mo ṣe wà yìí mo wà àwọn àǹtí mi wọ́n mọ̀ ní Àlàbí tí wọ́n ti pè mí láàárọ̀ Àlàbí náà dẹ̀ ni màmá mi máa ń pè mí máa ní àǹtí mi ṣé dáadáa lẹ́wà mọ̀ tù pé wọn ò ní pè mí ní àáfàá wọn ò ń pè mí ní aláàjì Àlàbí tí wọ́n ń pè mí láti kékeré o àrídùnnú wọ́n lè tún ní àrídùnnú ọmọ alájà máa ní ẹ̀gbọ́n abẹ̀rẹ̀ àwàdànù bọ̀tí wọ́n bá fẹ́ sọ pé ọ̀rọ̀ tó ká wọn lára wọ́n á ní Àlàbí ṣe mọ̀ pé níbi àwọn bá a dé ló fi wò pé òun ti di ẹni tó jẹ́ pé ó tẹ̀lé èèyàn gbogbo àwọn tó tẹ̀lé ànábì wọ́n yìí ṣe ànábì Saidina Aliu sàábẹ́ ànábì ni Saidina Musa sàábẹ́ ànábì ni àwọn sàábẹ́ wà Yusufu ànábì ni ànábì Yusufu ànábì ni àwọn ànábì náà wà báwọn ànábì Musa ànábì ni ṣùgbọ́n àáfàá yọ lẹ́nu fẹ́ gbẹ̀wọ̀n ọdún Bàlíánù ọmọ Báúrà àáfàá ni àlùbáríkà rọ́fẹ́ jáde díẹ̀ Bàlíánù ọmọ Báúrà yìí àáfàá ni Bàlíánù wá lọ ọbáyàwó rẹ̀ tí ń sunkún kí ló dé ó ní kò sí kankan ó lọ nígbà tí ń padà bọ̀ Bàlíánù tó bá yẹ̀yàwó ẹ̀ tí tún ké kí ló dé ó ní Bàlíánù ọmọ Báúrà ló ní ẹ̀yìn sì ní ẹ̀jẹ̀ àfa Ànábì Musa ń kógun bọ̀ wá lu bàbá mi tó bá dẹ̀ débẹ̀ yóò pa gbogbo wọn rẹ́ ni ẹ wá ní àfa lòun sóun wọn wàá ṣàṣà ànábì Ọlọ́run bí ǹjẹ́ òun lágbára àti fèsì ànábì Ọlọ́run èmi àfa lẹ́sàánú mi náà ni ẹ wò ṣe ni ọlọ́dà tó bá jẹ́ pé lóòótọ́ wá bẹ̀ ẹni káwọn ọmọbìnrin kan lọ mọ kiri wàrà lọ́dọ̀ àwọn ibẹ̀ tó bá ti kiri débẹ̀ wọ́n mú ìgbẹ́ ẹ̀sìn wọn wá wọ́n sì débẹ̀ táwọn yẹn rí àwọn ọmọbìnrin wọn bá wọn ṣàwàdà ìgbẹ́ ẹ̀sìn tó yà á lẹ̀ àwọn ọmọbìnrin yẹn wọ́n mú ló fi yẹ kéèyàn fura ayé ń bẹ o àfa ń bẹ o ànábì ń bẹ o àwọn wàlí ń bẹ o wọ́n bá mú wá nígbà tí ànábì mú Bàlíánù ọmọ Báúrà tó parí gbogbo iṣẹ́ oníkan lọ rí ibi tí àwọn ànábì Musa sùn sí yẹn nígbà tí wọ́n èjì ibi tí wọ́n ti bẹ̀rẹ̀
níjọ́ kejì wọ́n bára wọn, wọ́n tún débẹ̀, wọ́n ti tún wòlú báyìí, wọ́n tún sùn. Nígbà àwọn èjì láàárọ̀ ọjọ́ kejì níbi wọ́n ti tún bẹ̀rẹ̀ níbẹ̀ wọ́n tún bára wọn, wọ́n sì fi rìn fẹ́ gbẹ̀ wọ́n lù. Ńgbọ̀ wá dijọ́ kan Musa wá ní ta ní yọ wá lẹ́nu báyìí Ọlọ́run ṣé bó o sì fẹ́ràn mi, wọ́n wá ní n ó fi ẹni yẹn hàn. Nígbà tí ó wò báyìí ó rí balẹ̀ àánú ọmọ báwọ́, ó rí àwọn ọmọ kéwú rẹpẹtẹ wọ́n kọ́ kéwú níwájú ọ̀dọ̀ rẹ̀ láàárọ̀ kùtùkùtù. Ó dàbí kó súnmọ́ Musa láàrin ìṣẹ́jú kan kí ó wá síbẹ̀. Ànábì Ọlọ́run tí ń jíṣẹ́ Ọlọ́run torí pé wọ́n ń pé ogun ń bọ̀ wá báyàwó rẹ̀ ní àáfàá ló fi ṣàṣì ló fi wàhálà rẹ̀ láìmọye ọdún. Ọgbọ́n tí mò ń sọ lórí ọ̀nà bẹ́ẹ̀ o, àáfàá ń bẹ, ànábì ń bẹ, sàábé ń bẹ, gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì Musa ń gbà náà sàábé Musa ni wọ́n, àwọn yẹn ń sànábì. Kódà ọmọ kéwú ó lè gbàyàn lẹ̀ wájú Ọlọ́run, ìyàwó èèyàn ó lè gbàyàn lẹ̀ wájú Ọlọ́run, wòlíì ó lè gbàyàn lẹ̀ wájú Ọlọ́run, ọ̀rẹ́ èèyàn ó lè gbàyàn lẹ̀ wájú Ọlọ́run. Bọ́ tí téèyàn bá fayé ṣe nǹkan gangan àwọn èèyàn wọ́n sọ fún pé ó tó nǹkan báyìí, owó ọ̀tí nǹkan báyìí. Ara àwọn èèyàn tó bá tarí èèyàn sórí ire wọ́n mọ̀ sọ pé lágbájá èèyàn ni ọ́. Níjọ́ kan ọmọ kan wà ládùúgbò wa yìí, ọkọ lé bẹ̀rù, ẹni olówó kan wá ń sọ̀rọ̀ ládùúgbò wa yìí, òun náà wà ń bẹ̀ yẹn. Ìyẹn wá ń sọ Engineer Abraham wá ń sọ̀rọ̀ bí wọ́n ti ń ra nǹkan. Èèyàn wá lólówó ló wá ní olówó nìwọ, èèyàn mélòó ló tara rẹ̀ sórí ire? Bàbá àlùbáríkà kò sẹ́ni tó súnmọ́ tí ò sórí ire, kò sẹ́ni tó dọ́dọ̀ ẹ̀ tó bá rọ́ lórí ọ̀rọ̀ ẹ̀. Ẹni ó sórí rẹ̀ sórí ire nǹkan kan ní tá bá ń ròyìn ẹlòmíì, ẹni ọba tara ẹni sórí ire ní ròyìn ẹni, kò sí ní tí ò lè pè èèyàn. Kódà tóbìnrin bá ń fẹ́ràn ọkọ kábíyèsí ní ọmọ pé, ṣùgbọ́n nígbà tí nǹkan bá ti sọ fọkọ òun pẹ̀lú àwọn tán lọ dáná tí nǹkan bá ń dùn kò sí téèyàn ìpè rẹ̀ wọ́n lọ́hùn. Ànábì náà ni wọ́n, ṣùgbọ́n kí kálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, wọ́n sì fẹ́ràn ara wọn. Àwọn ọmọ kéékèèké yẹn wọ́n fẹ́ràn àwọn àgbà. Èyí tí wọ́n máa ń sọ pé bá jẹ mọ́ sàábé, bọ́rọ̀ ẹ bá jẹ mọ́ sàábé tí wọ́n dẹ̀ wọ́ jẹ pé sàábé ni ó jọmọ́. Bọ̀tí irú àwọn míì náà tí wọn ò dákọ yẹn tí wọ́n já ànábì náà wá, gbogbo wọn gbà fálàjì Kọ̀líńtì Àyìnlá pé bàbá àwọn ni. Kódà bàbá wọn tí wọ́n lówó tí wọ́n ń sọ yìí ní ti kò gbọ́dọ̀ gbé náà wojú ẹ̀ ńgbà tí ń bẹ, àní ó gbé náà wojú ẹ̀ kù láì sáwò. Ọ̀rẹ́ mi lọ̀rí ọmọ ọlọ́ta ló lawọ́, àmọ́ àyè ṣubú ọmọ àyè dídí ọmọ àyè yẹ̀rẹ̀ lọ́nà ìdọ̀fíọ̀. Kálukú lànábì tí wọn láàyè kálukú wọn, Ọlọ́run ó sì jẹ́ kí wọ́n máa rí i ṣe. Pasuma kò ní sórí ibú, gbogbo àwọn ànábì yòókù náà kò ní sórí ibú, Saheed Òṣùpá náà kò ní sórí ibú, Muri Thunder yóò máa dáa fún àti gbogbo wọn. Ọlọ́run gbọ́wọ́ wọn sókè, àtàwọn ọ̀gá wọn náà wọn ò ní lọlẹ̀, kí kálukú gbà fúnra wọn kí wọ́n má sì dájẹ́. Ẹni wọ́n fẹ́ràn ara wọn, tẹ́nìkan bá ní kó fẹ́ lómi. Ayé gan ó dìtàn, orin tí wọ́n ń kọ ó dìtàn, ìwà wọn ó dìtàn, ọ̀rọ̀ wọn ó dìtàn, àkọlé àròkọ gbogbo àdánwò ni nǹkan bá ṣe ń ti dáadáa òun ni o. Ìjọ mẹ́jọ yìí o. Òun náà ni ẹ ti gbọ́ yìí, ẹni tó bá jáàánú bí kó jáàánú bí ẹ má lè ṣe sábẹ́. Alihamdulilayi. Kò sí bàbá àlùbáríkà àbìdá ní olùgbòdù bí kíbi tí a ti ń bọ̀. Kòdú gàrèjì mọ́tò tó ń lọ sí Ìjẹ̀lẹ̀ bọ́lẹ̀ ní Gbòdú junction. Ẹ ti rí sáńbọ̀ bàbá àlùbáríkà tàbí kẹ́ ẹ bèrè tàbí kẹ́ ẹ pè 08023829492 08023829492. Ire o, ó dàbọ̀.